BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànà kú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Babagbagede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ, tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó, ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà, àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ń bẹ̀, má gbé kúò ń bẹ̀, máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV, Babagbagede ìmọ̀ TV. Èdùà òkè ló dirí ẹwà fákòkò o, bí ọ̀kín bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko. Ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 61 60 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 61 60. BGI TV, Babagbagede ìmọ̀ TV, ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Babagbagede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ojúmọ́ rẹ ni o, ojúmọ́ rẹ ni, ojúmọ́ rẹ ni o, ojúmọ́ rẹ ni, ilẹ̀ tó mọ́ mi lẹ́ni o, ojúmọ́ rẹ ni, ọ̀nà yí ọ̀nà là, sọ́ni rẹ nìkan mọ̀ ní ọ̀nà là. Ṣàwọ̀ àpọ̀ntàn báwa fi tó wá sí. Ọ̀nà sí ọ̀nà là, èyí ò ti máa já burúkú níbi tó wà. Ọlọ́run ṣàánú wa. Ṣé wọ́n mọ̀mọ́ wà pé kó mọ̀mọ́ fi orin o? Mo ti ní ìsìntàn mi. Bẹ́ẹ̀ni. Wọ́n yẹ kó kọ̀ wọ́n pé kọ́kọ́ mọ̀mọ́ ọ̀nà sí ọ̀nà là. Ọ̀nà sí ọ̀nà. Ẹ káàárọ̀ débi gbogbo tẹ́ bá ti láǹfààní àti máa wò wá. Gbogbo nípa akọ́lá gba mi ètò kó má jẹ́ pé kí n níjà ní. Kó má jẹ́ pé di ọ̀nà sí ọ̀nà là láti bá yóò láti fún aláyọ̀ lẹ́nu. Ọlọ́run ṣàánú wa, obìnrin ní ìbẹ́lẹ́gbẹ́ mi lóòrọ̀ tó ní o. Ẹ ti mọ̀ pé látijọ́ tẹ́ ẹ bá ti rí wa papọ̀ báyìí tẹ́tí ẹ̀ tí ń wò mí tẹ́ ń wò wá nílé iṣẹ́ BGI TV tèmi àwọn ọkùnrin lẹ́mọ̀ọ́rí ṣùgbọ́n lẹ́nì yóò dùn gbogbo akọ́sí. Ọwọ́ ẹ̀rọ ìbàdí. Èyí tó kàn tẹ̀ wá ń dùn mí ní gbogbo ọwọ́ yín ni kú wá wà. Kó má lọ jẹ́ wọ́n ló pa mí láàárọ̀ yìí tàbí tá a bá tó gbèdò lọ́wọ́ kó wọ́n lọ pa mí. Ìṣẹ̀lẹ̀ kọ́ ṣẹlẹ̀ ní ilé kan. Ìyàwó yẹn ti ń wò ó pé báwo ni òun ṣe sọkọ òun o, n tó òun ṣe fún tí ó fi dùn ún, mo fẹ́ ṣe ọkọ mi léṣe lónìí. Lọ́kọ́ bá pè ń gbò lọ bíṣẹ́ aya mi o, tí n bá ti dé o, wọ́n jà màlá o, ọba mi ro ẹ̀fọ́ o, ọ wà fi ẹran sí lórí, wọ́n ṣàbá ń kó sí orí tábìlì tá a ti mọ́ ń jẹun yẹn. Ìyàwó ti rò pé èmi ní ìdásí ìyá fún ọ. Nígbà ọkọ òfìdé, ìyàwó ti gbé abọ́ òfìfo ló gbé sórí tábìlì, ó fẹ́ fi ọkọ rẹ̀ pé bẹ́ẹ̀ ní wèrè lórí ni mi ló sọ fún yín pé mo lárò máa. Ó gbá abọ́ òfìfo, ó wá dé, bọ́kọ ṣe dé, ayọ̀ mi, ebi ń pa mí bàjẹ́, mo fẹ́ jẹun. Bọ́kọ ṣe fẹ́ lọ sí ó ní ẹ̀mẹ́ ti sí o, ṣe ní kẹ́ ẹ lọ bọ́ sọ, kẹ́ ẹ wẹ̀ kára yóò gbọ̀nù, kẹ́ ẹ wá jókòó, kẹ́ ẹ wá jẹun. Ìyẹn ti lọ bọ́ sọ ó ti wẹ̀. Lọ́kọ bá jókòó kókò wọn jẹun, bó ṣe ṣí oúnjẹ báyìí. Kò sí kankan bí ìwọ ọmọbìnrin yìí ó ti bẹ̀rẹ̀, ó ti ṣe bákan, ó sì mọ̀ pé tíjà bá ṣẹlẹ̀ láàrin wọn, ọkọ òun máa ń lọ fẹjọ́ sùn láńlọ́ọ̀dù wọn. Aṣọ tó mọ̀ kọ́kọ́ rẹ̀ wọ̀ jáde níbẹ̀ yẹn láti lọ fẹjọ́ sùn, tó mọ̀ pé kò lè sáré múra kúkú. Aṣọ tí wọ́n ló bá lọ gbọ́ wèrè pèsè inú rẹ̀. Ọkọ wọ̀ ó lọ fẹjọ́ sùn lánàá. Ẹ wá wọ́ tó bá jẹ́ máa láǹpariwo nílé yìí o, tó bá yá kíní kan ìgbà tó tó di pé ọkọ padà dé, ó ti wá lọ fáàmù àlàyé ó ti fi sínú abọ́, ó bò padà sórí tábìlì, ó bu ẹ̀fọ́ síbẹ̀, ó bò padà sórí tábìlì, ó mú ẹran, ó bò sórí tábìlì. Nígbà tí yóò lọ fi fẹjọ́ sùn dé láńlọ́ọ̀dù náà dé pé gbọ́ kí ló dé tó wá ṣe é lé, ó ní ó sún mi o, wọ́n ní bá wọn tó ń jẹ mo tó ń jẹ mi dẹ̀ mo tó dé tí wọ́n tún fi pariwo tí wọ́n bọ́ ta o. Nígbà ọkọ ni ẹ wá wọ abọ́ òfìfo ló wà níbí, ó ṣe abọ́ kìíní àmàlà ẹ wá irọ́ ni bóyá ojú rẹ̀ ó ṣe kàmì ni ìyàwó bá ní bọ́ ṣe máa ń ṣe nìyẹn tí kí ni wọ́n bá ti mọ̀ wọ́n wò bọ́ ṣe máa ń ṣe gbọ́dọ̀ lónìí Ọlọ́run ṣàánú mi ẹ ti rí pé mi kọ́ ni mo ní wàhálà kó o sì pẹ́ lọ́kọ́ bẹ̀rẹ̀ sí yọ́nù rẹ̀ àṣewèrè gbèdé bẹ́ẹ̀ mo sọ fún yín o kí ẹni pé wèrè ọkọ mi ò tí sùn ó fi ìyàjọ kọ rẹ̀ láàárọ̀ ọjọ́ yẹn ṣé wọn náà ní fi ìyà jẹ mí láàárọ̀. irọ́ ọba ṣàti fọwọ́ síbi tọwọ́ pé kò sí wàhálà ibi ká wá ká sí tá. kí n fọwọ́ mi síbi ọwọ́ mi.
mo ti ká síbí kò ẹ wo ẹ káàbọ̀ Ojúmọ́ Aláyọ̀ yẹn la fi dọ̀wẹ́kẹ̀ láàárọ̀ tòní láti kíra wa káàbọ̀. Yorùbá sọ pé ikú ogun ní pákíkanjú, ikú odò ní pòmùwẹ̀, ikú ẹwà ní pàfún, ikú ara rere ní ipò oúnjẹ, ikú tí ó pàgbẹ́ ọrùn ebè báyìí ló wà. Ọlọ́run ò ní jẹ́ kárí wàhálà, ìyàwó wa ò ní ṣekú pa wá, à ní ṣekú pa ìyàwó wa, gbogbo wa lájọ bára wa kárí. Àwa gbọ́ ò lè ṣekú pa yín láti iléeṣẹ́ BGI TV, Babagbagede ìmọ̀ tẹlifíṣọ̀n. Bẹ́ẹ̀ ṣe ń wò wá lójú òpó YouTube, ẹ rántí tẹ subscribe kẹwàá lọ wá gbòòrán ní létí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Olófòfò ni ṣùgbọ́n olófòfò ti wá ò gbọ́dọ̀ yẹra pàfẹ́sọ̀ àwọn olófòfò ti dé bẹ́ẹ̀ ni ó ti dé o gọ́ńbọ́rọ̀ ni ó yọ sójú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí kẹ́ ẹ bá wa dìbò pọ̀ ńbẹ̀. Ní Facebook wa náà ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ẹ lọ sí Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, Instagram wa náà Gbàgede Ìmọ̀ _22 ẹ sì lè kàn sẹ́ka ìpolówó ọjà wa ẹ mọ̀ rí nọ́mbà yẹn ó ti ń lọ lọ́wọ́ ìsàlẹ̀. Olúgbò jẹ́ sọ pé òun mú wọn wà wá èmi ni Olóyàdé Olúdámilọ́lá Joseph apẹ́tẹ́ èdè tó fáwọn èdè bọ́rá dìgbìnrin olódò ìlú àkéde sí ọ̀gbìn olóhùn ìyá pèlè pẹ̀lú aláṣẹ èdè tó ṣèlè fáráyé láti kó jẹ bí èdè ìta gbangba ni mo pàtẹ èdè mi sí àárín ọ̀pọ̀ yẹn ni mo gbà tèdè mi ga jíjẹ làájẹ pípé làápèdè àtẹdé àtẹdè èdè ẹ̀ lè ṣe déédéé. ọmọ pé bó ṣe ní tẹ̀lé mi náà ṣe ní. èmi náà mọ èdè ó pè dé ìránṣẹ́ lónìí bá a ṣe lọ́kùnrin tó lédè bí tasmudi kò sí lórí ètò lónìí ẹ̀yẹ èdè ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀gbẹ́ ẹ̀gbọ́n tí ṣòfófó báṣọ ń gbogbo pèdèpèdè rẹ ó yá ẹ tún gbọ́ lẹ́nu díẹ̀ náà ìyá tó ló kúkúrà bí ìyálóde ewúrẹ́ àwọn ọ̀bájẹ́ bá sọ̀rọ̀ lẹ́yìn bá sọ̀rọ̀ kí ló. yes ìyálóde náà ni ó kàn ẹ̀yẹ èdè ìyálóde èdè ó rèé lẹ́gbẹ̀ẹ́ mi. ẹ wò wọ́n ní iná ní ìyọ̀dẹ kásá kọjá ní yòògùn kárógun mátìdí ní jagunjagun ṣe wá mọ̀ pé ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ òun náà ní iye ọmọ ènìyàn bẹ́ẹ̀ lásán anílágbára Ọlọ́run ẹ̀ bá wa pàdé lẹ́nu àwa náà túre adúpẹ́ ipa láǹfààní láti rí yín láyọ̀ àtàláfíà èyí náà dẹ̀ rí pé ojú tàwa náà gúnrégé ojú tí náà ṣe dùn ún wò lápá abitẹ́yìn náà wà ọ̀tẹ̀ náà níjà ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ń bẹ láyé tó lọ́kọ tiẹ̀ bẹ́ẹ̀ rèé bẹ́ẹ̀gún bá dé gbangba òun náà fọ̀hún bí eégún bó òòṣà bá dé gbangba fọ̀hún bí òòṣà ẹyẹ méjì kì í jáṣà bẹ́ẹ̀ sì rèé ẹyẹ méjì kò lè jẹ́ kówé èmi ní Àánúolúwapọ̀ Adéọlá àwọn tó mọ̀ mí dáadáa wọ́n máa pè mí ní ẹ̀yẹ èdè tí ń gbédè níyì ẹ ti rí pé àtẹ̀dé dédé ẹ̀ ló ṣe dédé ẹ wá ní èdè àtẹ̀dé wọ́n tún pàdé ara wọn bí láàárẹ̀ kò lè yẹ yíjà ẹ̀yà ara lé Ojúmọ́ Aláyọ̀ náà lètò tẹ̀ ń gbọ́ láti kọ́ ní Babagbagede Ìmọ̀ TV ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé Ojúmọ́ Aláyọ̀ náà gbogbo wa wà ojúmọ́ ire ojúmọ́ ìdùnnú lọ́ọ̀dẹ̀ mi àti ọjọ́ ọdún bí àpò ojúmọ́. ẹ kú ojúmọ́ ẹ jẹ́ ká máa mú àwọn ìròyìn yẹn sí lára ẹ ti mọ̀ pé abala méjì òun lọ̀rọ̀ ètò wa Ojúmọ́ Aláyọ̀ bá ṣe mọ́ sí a kò mú àwọn kókó yẹn wá a kàròyìn sí létí àwa mẹ́yọ̀ kan dondo mẹ́ ẹyọ̀ kan tá a bá mú yẹn láyọ̀ nùnú ẹ̀ tá pẹ̀kẹ́ lù ú tẹ́yìn náà láǹfààní àti máa fi àtẹ̀jíṣẹ́ yín tẹ́ máa fi ránṣẹ́ yẹn lè rúgbà yín lórí ohun tá a mú wá. ìròyìn àkọ́kọ́ tí ń bẹ lọ́wọ́ mi lọ́jọ́ yìí kú wọlé dé wá sinmi wàásù onídìde wá sinmi ẹ dáná sílẹ̀ gbọ́rọ̀ bí orin ló ń ṣe mí láàrin yòó bí orin ní ìtúfórin kàròyìn lọ́jọ́ Sanwó-Olú Sanwó-Olú ìyẹn ò bá lọ kò lè lọ. ìròyìn yẹn òun ló pọ̀ǹṣì ara rẹ̀ jáde láti inú ìwé ìròyìn pọ̀ǹṣì tó ń ṣe wákàmí ó gbé àpótí síwájú ìwé oníbò bá kàmí mi ò ní lọ o. Sanwó-Olú ó ti bá pásítọ̀ Táíwò Òdúkọ̀yà kẹ́dùn lórí ikú ìyàwó rẹ̀ kọ́lọ́ Elédùmarè mọ̀ ṣàánú wa ni o. àmín ó dá ìròyìn eléyìí tí ń bẹ lọ́wọ́ mi náà ni bó ti di wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ṣe ní sáárì o ọ̀nà àbáyọ lẹ́ka tòṣèlú ó ṣeé ṣe lórí ọ̀rọ̀ Nnamdi Kanu àti ti Ìgbòho gbogbo ẹ̀ ẹ ò gbọ́ lálẹ́ lóòrọ̀ ní. a ò wá nítorí pé nǹkan kan ti ṣẹlẹ̀ tó jẹ́ láburú sẹ́nìkan ká bẹ̀rẹ̀ sí í fojú láburú wà wọn tó kù lóòótọ́ Yorùbá bọ̀ wọ́n sọ wípé tí ẹ̀ka bá ta ọmọ gbogbo ilẹ̀ ó mọ̀ dàbí ẹ̀ka lọ́dọ̀ rẹ̀ ni ẹni tí wèrè bá pàyà rẹ̀ tó bá rí mẹkáníìkì kò ní dúró àmọ́ ìjọ àwọn èèyàn ti ń pariwo wọ́n sọ pé a ò tí ì gba àṣẹ èyíkéyìí lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkó láti lọ wó àwọn ilé gogoro eléyìí tó súnmọ́ ilé tó wó palẹ̀ ní ìlú Ìkòyí o. wọ́n ní ẹ wò ó ṣe é rí o lọ́pọ̀lọpọ̀ ìgbà gbogbo nǹkan náà kọ́ lágídí túnṣe ìdí rèé tí aṣòfin Bọ́chà tó fi wá ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn alátìlẹ́yìn àtàwọn alátakò wípé ẹ wò ó ṣe rí gbogbo ètò ìdìbò yìí ogun náà kọ́ la lè fi ṣẹ́gun gbogbo ẹ̀ kí wá ló dé tó fi sọ bẹ́ẹ̀ ẹ̀yẹ́ ṣàfarayín balẹ̀ gbogbo ẹ̀ náà lájàyín tán lóòrọ̀ òní. tẹ́ ẹ bá gbàgbé lánàá dáadáa ńlá sọ̀rọ̀ nípa ṣíṣàì jẹ́ kí àwọn agbẹjọ́rò Kanu kí wọ́n wọlé sílé ẹjọ́ lásìkò yìí o àwọn agbẹjọ́rò yẹn ti wá ń pariwo síta pé bá a ṣe ṣèwọ́de tó bá a ṣe sọ̀rọ̀ yìí tó ẹ̀ẹ́dì á wọlé àgbàtẹ́ ẹ sún ìgbẹ́jọ́ yẹn di ọdún tó ń bọ̀ ọjọ́ 21 oṣù kínní ọdún 2022 ẹ má jẹ́ àtọ́ra wa jẹ́ o ìwà àgàbàgebè ní bẹ́ẹ̀ wọ́n fẹ́ fi gbàkan bọ̀kan nínú ni wọ́n fẹ́ gbèrú wá látọwọ́ ẹ̀yìn.
ilé ìgbìmọ̀ aṣòfin àgbà náà ló mọ̀ ti kẹ́dùn àwọn olùgbé agbègbè Sokoto tí wọ́n ṣekú pa lọ́jà Sokoto. Àwọn wọ̀nyí wọ́n mọ̀ tó 100 níye, abẹ́rẹ́ nípò ní agbára. Tí àǹfààní bá gbà wá á pẹ̀kẹ́ lu ìròyìn eléyìí tó ń sọ wípé ifáfitì tí ó fi kalẹ̀ sí ìlú Oǹdó àwọn akẹ́kọ̀ọ́ ti lọ jókòó lé o. Àwọn olùkọ́ wọn náà sọ wípé ọ̀dà ẹ jẹ́ káwa náà lọ jókòó lé, kò sí bá a ṣe fẹ́ ṣe ẹ̀jẹ̀ ní sáré kiri lára gbogbo wa o, látàrí wípé wọ́n ti jẹ́ kí owó iléèwé kó tún di ìlọ́po lọ́nà tó dá, ìlọ́po bíi 100 òun ló lé 120% ló fi lé sí iye tí wọ́n ń san tẹ́lẹ̀ báyìí. Ṣé ẹ mọ̀ pé bá a bá rọmọ tí iṣẹ́ dáadáa bá a bá wá kiri pókó iṣẹ́ àtúmọ̀ ń kó oríire owó ìdí rèé tí àwọn òṣìṣẹ́ elétò ìlera ìpínlẹ̀ Bauchi tó fi wá sọ fún àwọn ìjọba yìí pé ẹ wò ó ṣe rí ọ̀rọ̀ owó oṣù wa ẹ wá nǹkan ṣe sí kó lè dẹ̀ wá lọ́rùn dáadáa bá àǹfààní bá gbà wá a ó mẹ́nu bà á. A ò tí ì mọ̀ bóyá àǹfààní lè gbà wá láti ka àwọn ọ̀rọ̀ yín àmọ́ kó tó di páàkó lọ agbábí ètò ìròyìn ẹ jẹ́ ká ní ìṣó lójú ọjà ká lọ polówó ntàntà kó kalẹ̀. kẹ́pọ̀ ń gbó kí ṣọ̀gbó tó yan kele láàyò ọ̀pọ̀ igi ní bẹ nígbó ká tó fi gé ọmọ gbẹ́gbẹ̀dù ilé ìwé Calvary tí ń bẹ ní arépo ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta mo gbà kákọ́ ọmọ ní ìmọ̀ ẹ̀kọ́ ìwé tó yanrantí tí ò lábùlà àní tẹ̀gọ́ ní ẹ̀ ilé ìwé Calvary ní ẹjẹ́ àgbé fún o yàrá ìkówé sí tó kún fọ́fọ́ fún ojúlówó ìwé yàrá àṣedọ́rawò tó ní àwọn irinṣẹ́ ìgbàlódé tí ìmọ̀ ìjìnlẹ̀ bíbá yàrá ìkàwé tí ń pe ọmọ wá kàmí dánwò ń lóbi ìyá ọ̀kẹ́rẹ́ àyè ìgbaniwọlé ń bẹ sí àwọn yàrá ìkàwé bíi ìwé ń derí àbá òṣòfò nursery primary girama kékeré tòun girama àgbà ìjọba lù ló ń tẹ̀ gbà Calvary Group of Schools ń bẹ ní 125 Calvary Avenue Pipeline Àrèpò ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ìpínlẹ̀ Ògùn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wọn rèé o @school Calvary tàbí ìkànnì tọrọ yín léka wọn www.calvarygroupofschools.com ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ kàn sí rèé 08164335641 tàbí 07039884475 Calvary Group of Schools, trust in God. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà náà ló di wípé mo ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ìròyìn mi lẹ́yìn ìgbà tá a ti dé láti ẹ̀ka bí tá a ti lọ polówó ọjà káwá mọ̀ fún yín láwọn ìròyìn ọ̀hún lónìsàn lórí ètò Ojúmọ́ Aláyọ̀ níkànnì Babagbagede ìmọ̀ TV. Bẹ́ẹ̀ ni ìròyìn eléyìí náà ló sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ eléyìí tí wọ́n ó ṣeé ṣe lọ́nà ti òṣèlú lórí ọ̀rọ̀ Nnamdi Kanu àti ti Ìgbòho. Ìjọba orílẹ̀ Nàìjíríà ló ní ẹ wò ó ṣe rí àwa tiwa ilẹ̀kùn wa gbayawu báyìí ló ṣí fún gbogbo ọ̀nà àbáyọ tó fi mọ́ ọ̀nà àbáyọ lẹ́ka tọ̀rọ̀ òṣèlú láti lè rí wípé wọ́n yanjú gbogbo ọ̀rọ̀ eléyìí tó jẹ mọ́ aáwọ̀ tó wà láàrin gbogbo àwọn tí wọ́n ń gbèrò lẹ́kùn gúúsù ìwọ̀ oòrùn ní abẹ́kùn gúúsù ìlà oòrùn lórílẹ̀‐èdè yìí. Ẹni tó jẹ́ amòfin àgbà lórílẹ̀‐èdè yìí àti alákòóso fọ́rọ̀ ètò ìdájọ́ ọ̀gbẹ́ni Abubakar Malami òun ló fi ọ̀rọ̀ léde nílùú Àbújá nígbà tó ń bá àwọn tí wọ́n já akọ̀ròyìn jọ kan fọ̀rọ̀ wérọ̀. Amòfin àgbà ló wá níṣẹ́ rí o lóòótọ́ o ẹnikẹ́ni tó bá hùwà ìbàjẹ́ yóò jìyà kò ní fari lọ nítorí pé òmí mọ́ gan fi lélẹ̀ pé ẹlẹ́ṣẹ̀ kan kò ní ṣe kíni kò ní lọ lẹ́ẹ̀dẹ́ wá ṣùgbọ́n o ṣe rí o ìjọba orílẹ̀-èdè a ti ń gbìyànjú láti lo àwọn ọ̀nà kan eléyìí tó hàn sí yàrá ìlú láti fi rí wípé a kojú gbogbo àwọn ìdojúkọ ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè yìí tó fi mọ́ àwọn ọ̀nà eléyìí tó lè ṣeéṣe tó lè jẹ́ ọ̀nà àbáyọ lẹ́ka tòṣèlú a ò lè wọ́gilé. Màlàmí ló wá sọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ míì eléyìí tó dá ọ̀wọ́ sílẹ̀ báyìí láàrin ìjọba àpapọ̀ àti àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn gómìnà lórílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó wà ní bóyá ká bèrè bóyá ìjọba àpapọ̀ ṣetán báyìí láti rí wípé wọ́n fẹ́ gba ọ̀nà àbáyọ lẹ́ka tòṣèlú lórí ọ̀rọ̀ Kanu àti ti Ìgbòho ká lè jọ fi ọ̀rọ̀ tómi tó rọrọ̀ pẹ̀lú àwọn aṣáájú míì àti àwọn tọ́rọ̀ kàn lórílẹ̀-èdè yìí. Màlàmí ló ní lóòótọ́ o irúfẹ́ àtúngbéyẹ̀wò àbí àbá àbí ọ̀rọ̀ yìí kò tí ì sí ńlẹ̀ báyìí o àmọ́ a ò tiẹ̀ wá ní máìndì a ò ní tẹ̀tì láti rí wípé ká tẹ̀ gbìyànjú ẹ̀ wò ká gbé ìgbésẹ̀ kan àbí méjì bá a bá lè wá ọ̀nà kan tá a fi ṣe káwá wọ̀rọ̀ pọ̀ ká fi ṣàdá káwá ọ̀nà àbáyọ. Wọn á ní ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè yìí àti bó ti rí wípé bó ṣe jẹ ìjọba lógún àti ìṣèjọba yìí gbogbo ọ̀nà àbáyọ tó bá wà a ò lè wọ́gilé. Ẹ wò ó ojú òpó Daily Post náà nílé ìtiwà níbi tó ti ní lórí ọ̀rọ̀ ọ̀nà àbáyọ lẹ́ka tòṣèlú eléyìí tá a bá rí tó bá ṣeé ṣe ká lè gbélò lórí ti ọ̀rọ̀ Nnamdi Kanu àti ti Ìgbòho á gbìyànjú ẹ̀ wò ìjọba ilẹ̀ Nàìjíríà òun ló fọ̀rọ̀ ìlédè. Ọ̀rọ̀ tẹ́mi rí tí mo fẹ́ gbé jáde tó ń ṣe mí wákàmí mo sì sọ pé kí ni iṣẹ́ mi nígbà tí n bá kà á ó tún gbà kó tí ó jókòó síwájú mi ṣó ó ní àfikún gbé mi jáde o bó ti jẹ́ wípé ọ̀rọ̀ nípa ikú òun
òun lohun àkọ́kọ́ tí mo fi mú wá. Ikú apẹni tá ń pè, ikú apẹni tó ń pè ní. Ọlọ́run bá mi ṣàánú wa o. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ló ti fi àtẹ̀jíṣẹ́ kan ránṣẹ́ eléyìí tó fi ń bá Pásítọ̀ Táíwò Odùkọ̀yà tó fi ń bá a kẹ́dùn lórí ikú ìyàwó rẹ̀. Gómìnà ọ̀hún nígbà tó ń sọ̀rọ̀ ló ń sọ wípé èmi o mo kẹ́dùn púpọ̀ lóko mi, lóko ìyàwó mi, lóko gbogbo òṣìṣẹ́ pátápátá ní ìpínlẹ̀ Èkó àti gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó. A bá Pásítọ̀ àgbà Táíwò Odùkọ̀yà tí í ṣe aláṣẹ Fountain of Life Church a bá wọn kẹ́dùn lórí ikú ìyàwó rẹ̀ eléyìí tó wáyé. Ikú ìyàwó ọ̀hún ló di pé ńgbà tí ó fi di ọjọ́ ìṣẹ́gun lójọ́lọ́ nípè tó fọwọ́ bà tí ọ̀run lẹ́yìn tó ti ní wàhálà nínú àgọ́ ara rẹ̀ tó ti ń bá jẹjẹrẹ tó ti bá fẹ́ra fún dídí ọdún méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Lásìkò ọ̀hún òun ni Babájídé Sanwó-Olú tó fi wá ń sọ wípé Ọlọ́run ó rọ̀ mọ̀lẹ́bí wọn lójú o àti gbogbo ọmọ ìjọ Fountain of Life Bible Church pátápátá títí kan gbogbo àwọn ẹlẹ́sìn Kristẹni tí ń bẹ káàkiri àgbáyé látàrí wípé wọ́n ti pàdánù arábìnrin Nọ́ọ̀tì aya Odùkọ̀yà. Nínú ọ̀rọ̀ náà ló fi wá ń sọ wípé gbogbo wa ti mọ̀ pé ikú òun ni òpin ohun gbogbo tí ẹ̀dá bá ti ń ṣe láyé. Ló bá gba Pásítọ̀ ọ̀hún nímọ̀ràn wípé kó jọ̀wọ́ kó mọ́kànlé o kó ṣe bí akin ọkùnrin. Bẹ́ẹ̀ ilẹ̀ mọ́ ń wàásù fáwọn ènìyàn nínú ṣọ́ọ̀ṣì láti mú ọkàn lé nítorí pé Ọlọ́run ọba mi mọ gbogbo nǹkan, Ọlọ́run ọba mi ló ní déédéé. Kí Ọlọ́run kó tẹ sáfẹ́fẹ́ rẹ̀ kó jẹ́ kó sùn láyọ̀ àtàláfíà kẹtùnlé láǹfààní àti pàdé. Inú ìwé ìròyìn Punch ló ti ń jáde o. Sanwó-Olú ló sọ bẹ́ẹ̀, ó fi ọ̀rọ̀ ránṣẹ́ nípa ìkẹ́dùn lórí ìyàwó Pásítọ̀ Táíwò Odùkọ̀yà eléyìí tó jẹ́ Ọlọ́run nípè. Gbogbo wa láti ẹ̀dàgbọ́dá kú. Bẹ́ẹ̀ni. Ọlọ́mọdé tí wọ́n ti àwáyé èkó kò sí. Kò sí. Ó dẹ̀ jẹ́ kí n máa fi ìròyìn léyìí kí n fi tẹ̀sán wájú. Ojú òpó Daily Post náà ni mo ti rí nínú ìwé ìròyìn Daily Post eléyìí tí wọ́n ti ní ẹ wò ó ṣé ẹ rí ogun náà kọ́ ló lè ṣe é. Gbogbo pa afẹ́gbogbo orókè lẹ́ka òṣèlú gbogbo ẹ̀ náà kọ́ lógun. Aṣòfin Bọ́chà ló ṣe ìkìlọ̀ fún àwọn alátìlẹ́yìn rẹ̀ àti àwọn alátakò. Ẹni tó jẹ́ igbákejì aṣojú ilé níbi táwọn ọmọlé kéré sí jùlọ ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà Emmanuel Bọ́chà òun náà ló fi àìdùnnú rẹ̀ hàn nípa wàhálà àti irúfẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn alátìlẹ́yìn rẹ̀ àti àwọn tó jẹ́ alátìlẹ́yìn gómìnà ìpínlẹ̀ Taraba ìyẹn Darius Dixon Ishaku. Nígbà tó sọ̀rọ̀ oníṣẹ́ rí o wàhálà òwúfàfà yìí náà ló ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá ní ìjọba ìbílẹ̀ Takun ní ìpínlẹ̀ ọ̀hún lẹ́yìn tí wọ́n ní ó jẹyọ látàrí bí àwọn kan ṣe bà ìwé àlẹ̀mọ́gìrì ti aṣòfin náà jẹ́ lẹ́yìn tí wọ́n ní wọ́n kẹ́fín wípé wáyé látọwọ́ àwọn tí wọ́n jẹ́ alátìlẹ́yìn gómìnà ìpínlẹ̀ Taraba lẹ́yìn ìgbà tó wá di wípé ìṣẹ̀lẹ̀ yìí ó ṣe é ní kàyéfì. Ẹni tó jẹ́ aṣòfin ọ̀hún tó ṣojú ẹkùn gúúsù ìpínlẹ̀ Taraba lónìí ẹ wò wàhálà yìí ìwà ìtìjú gbáà ni àti wípé ìjákulẹ̀ ìṣèjọba yìí ó rí bákan nítorí pé òun ò retí wípé àwọn kan lè wá dúró nídúró pé káwọn máa ba ìwé àlẹ̀mọ́gìrì jẹ́. Nígbà tó ń sọ̀rọ̀ látọwọ́ ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ìròyìn di Sebe S. Bala nínú àtẹ̀jáde kan tí wọ́n fi jẹyọ lónìí ẹ wò mo wá rọ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ẹ̀ka ti tèmi ẹ yàgò fúrúfẹ́ ìwà tó lè dá àlàáfíà ìlú láàmú pàápàá aláfẹ̀kùn gúúsù àti ìpínlẹ̀ Taraba àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ó wá ké sí gbogbo àwọn aṣáájú ní ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan àti gbogbo ìjọba ìpínlẹ̀ wípé ẹ mọ́ ti ẹ̀kẹ̀tì ẹ sì mọ́yè wàásù àlàáfíà fún gbogbo àwọn èèyàn nítorí pé a gbọ́dọ̀ mọ̀ wípé ogun náà kọ́ gbogbo ẹ̀ ṣe ti rí o gbogbo wa náà kọ́ là ń gbogbo orókè ó bẹ̀rẹ̀ lọ́pọ̀ ìgbà gbogbo wa là ń fìdí rẹ̀ mi ogun ò lè ṣe é ogun kọ́ la lè fi ṣẹ́gun ọ̀rọ̀ òṣèlú. Aṣòfin Bọ́chà ló ṣèkìlọ̀ fún gbogbo àwọn alátìlẹ́yìn àtàwọn alátakò. Ojú òpó Daily Post ni mo ti mú ròyìn léyìí. Bí yẹn ṣe ń post rẹ̀ ní Punch tó ń tì mí ìwà lọ́kùnkùn sọ́dọ̀ mi tó ní tí n bá ti débí tí ò bá ti tù mí síta mi ò ní lọ o abẹ̀ṣẹ́kù bí òjò níròyìn yìí níbi tó ti ń sọ wípé àti ìgbà ìtọ́ni èyíkéyìí láti lọ wó àwọn ilé alájà eléyìí tí ń bẹ ní ẹ̀gbẹ́ ilé tó wó palẹ̀ ní ìlú Ìkòyí. Tẹ́ ẹ bá gbàgbé nínú ìròyìn tá a mú wá ní nǹkan bí ọ̀sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ dáadáa lemọ́lemọ́ àkànkò alù lẹ́nu a sọ̀rọ̀ nípa ilé alájà 11 eléyìí tó wó ní ìpínlẹ̀ Èkó ní ìlú Ìkòyí. Àwọn tí wọ́n wá jẹ́ òṣìṣẹ́ nílé iṣẹ́ ìjọba tí wọ́n ń rí sí ọ̀rọ̀ ìdàgbàsókè àdúgbò ló sọ wípé àwa ò tí ì gba àṣẹ kankan láti ọwọ́ ìjọba wípé kí a lọ wó àwọn ilé méjì tó kù
tí ń bẹ lágbègbè Jẹ̀ráàdì èyí tí ilé alájà mọ́kànlélógún tó ti di wì nílẹ̀ tó sì gba ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ọjọ́ kìíní oṣù kọkànlá ọdún tí a wà yìí. Àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ tí wọ́n sì ti gbẹ̀mí mì lásìkò tá a wà yìí wọ́n ti lọ bí 45 ẹni tí wàá ṣe alábòjútó fún ọ̀rọ̀ ìròyìn àti ìpolongo Gbẹ́ngà Ọmọ́tòṣọ́ ló sọ bẹ́ẹ̀ wípé àìtí ìgbé àgbéyẹ̀wò èyíkéyìí kalẹ̀ lórí ọ̀rọ̀ wípé bóyá àwọn ilé yẹn wọ́n dúró re tàbí àwọn ohun èlò tí wọ́n lò láti fi kọ́ wọn ó wà dáadáa bó ṣe yẹ kó wà. Nítorí èyí a lè sọ pé kí wọ́n lọ wó palẹ̀ o bá àbámọ̀ àìsàn tó ń ṣe ni lágọ̀ọ́ ara a lè sọ pé yóò kú àbí ó yè àfi ká kọ́kọ́ gbé yẹ̀wò náà. Ẹ jẹ́ ká lọ gbé yẹ̀wò tá a bá ti rí a wà mọ̀ bóyá wó palẹ̀ ni bóyá ká fi ilẹ̀ síbẹ̀ náà ni. Àwọn tí wọ́n wá ń ṣiṣẹ́ lórí ilé iṣẹ́ ọ̀hún tí wọ́n ń ṣiṣẹ́ ní ọgbà tí wọ́n ti ń kọ́ àwọn ilé náà ni wọ́n sọ wípé kò sí wàhálà kò sí kọ́nu kọ́ ọ fún àwọn ọkọ̀ tí wọ́n rìn lójú pópó látìgbà tí wọ́n ti ṣí ojú ọ̀nà yẹn padà pé káwọn èèyàn máa bá bẹ̀ lọ. Láàárọ̀ yìí òun ni wọ́n tún kẹ́fí pé èèyàn méjì míì ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra nínú ilẹ̀ yẹn náà tí wọ́n ti ráàyè mú wọn jáde. Ìyẹn ló wá sọ iye àwọn ènìyàn tí wọ́n ti fọwọ́ bà tí ọ̀run níbẹ̀ di 55 pẹ̀lú iye tá a ti ń gbé kúrò tá a ti ń sọ. Ṣùgbọ́n síbẹ̀ èèyàn 9 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fẹ́ dóòlà ẹ̀mí wọn tí wọ́n ti gbé wọn kúrò ṣùgbọ́n wọ́n farapa yánnayànna. Kọ́nà ọba ó ṣàánú wa ní ká má bàa kó sọ́wọ́ lásìkò tí a bá wà nǹkan tá a jẹ níta jẹ là wá káàkiri ọ̀rọ̀ bí ikú ṣá ló ń bọ́ lẹ́nu mi láàárọ̀ ló ń ṣàánú fún wa. Ẹ wo ìròyìn eléyìí náà kò dùn mọ́ mi nínú Punch ló pọ̀ǹchì ẹ̀ sí mi lèmi náà bá ní ẹjẹ́ ń pọ̀ǹchì ẹ̀ sí yín ojàre níbi tí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tí wọ́n ti kẹ́dùn àwọn èèyàn tí wọ́n tún 100 tí wọ́n ta tẹ̀rù ń pa kódà ikú gbóná náà ni wọ́n ní wọ́n kú lẹ́yìn tó wáyé ní ọjà kan ní ìlú Sokoto. Àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà náà ni wọ́n ṣe ìbánikẹ́dùn àti ìdúró ní ìṣẹ́jú kan láti fi kẹ́dùn ipa tí wọ́n pa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n lé ní 100 lẹ́yìn tó sì wáyé látọwọ́ àwọn aṣèkọlù ní ọjà Góró ní ìpínlẹ̀ Sokoto. Ibi wọ́n ti wá ké sí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà yìí òun náà ló jẹ́ wípé aṣòfin Ibrahim Gobir ó ló pe àkíyèsí wọn sí lónìí abẹ́ẹ̀rí tó ṣẹlẹ̀ lọ́jà yìí ẹ̀rí bí wọ́n ti ṣe kú pa àwọn èèyàn tí wọ́n lé ní 120 100 ẹ wo ipa tí wọ́n pa wọ́n yìí ọdún àìkú náà ló wáyé tó jẹ́ ọjọ́ 17 oṣù kẹwàá ọdún tá a wà yìí ó wá ní Gobir náà ló ní ṣẹ́ẹ̀rí o ní ọjọ́ àìkú yìí òun náà ni àwọn kọlù ọjà Gòrò nìyí tí wọ́n ṣekú pa àwọn èèyàn tí wọ́n lé ní 100 nígbà tó sọ ó ní àwọn agbésùmọ̀mí ni wọ́n wá sọ́jà tó sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn sí ẹnikẹ́ni tó bá ṣàtìrí báyìí ni wọ́n tàbọn sí lára. Ó wá níṣẹ́ rí o tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àwọn abúlé 7 tó wà láwọn ìjọba ìbílẹ̀ yìí òun náà ni àwọn wọ̀nyí àwọn tó ń jà ṣèkọlù ni wọ́n ti lọ wọ́n ní ẹ wò ẹ̀yin aráàlú yìí àwọn aṣèkọlù wọn fọ̀rọ̀ ránṣẹ́ sí wọn ẹ̀yin aráàlú yìí ṣe rí o bẹ́ẹ̀ bá fẹ́ rí wípé ẹ fẹ́ gbẹ́dùn ẹ gbọ́dọ̀ rí pé ẹ wá owó láàrin mílíọ̀nù kan náírà sí 20 mílíọ̀nù náírà ẹ san fún wa ìyẹn 1 mílíọ̀nù náírà sí 20 mílíọ̀nù náírà. Àmọ́ nígbà tó wá di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní rọ̀ wọ́n wípé ẹ dákun níbo lẹ fẹ́ gbogbo akátìrí 1 mílíọ̀nù náírà sí 20 mílíọ̀nù náírà báwo la ṣe fẹ́ ṣe mo wá ìròyìn wá ní àìwárí owó yìí san nígbà tó yẹ kí wọ́n san òun ló wá fà á tí àwọn aṣèkọlù yìí tí wọ́n fi wá ya bo ọjà náà tó a di ẹnikẹ́ni tó bá ṣàtìrí báyìí níṣe ni wọ́n yìnbọn pa. Abẹ́rẹ́ pé ìròyìn yìí kò dùn mọ́ nínú tó níbi tí àwọn aṣòfin tí wọ́n ti kẹ́dùn àwọn èèyàn 100 tí wọ́n jẹ́ Ọlọ́run nípè tí wọ́n jáde láyé gan nítorí àlèkàn jẹ́ Ọlọ́run nípè ìpakúpa òun náà ni wọ́n pa wọ́n ní ọjà kan ní Sokoto ẹ̀rí kò ní agbára. Ìwé ìròyìn Punch olópọ̀ tiẹ̀ jáde. Bá a bá sọ okùn sódò ó di dandan kárí omi fà jáde. Ìwé ìròyìn Vanguard ti fa nǹkan kan wá sọ́dọ̀ mi o ìròyìn tó sì mú wá ló sọ wípé bẹ́ẹ̀ bá ṣọ́ra á padà wá fa tí ò ní tán lẹ̀ nítorí Vanguard òun ló mú wá o. Àwọn tí wọ́n jẹ́ agbẹjọ́rò Nnamdi Kanu ni wọ́n ti jáde tí wọ́n sọ̀rọ̀ lánàá ọ̀rọ̀ yẹn tún ṣe lùkẹ́ẹ̀kẹ́ ó wọnú ìwé ìròyìn tá a gbámú lóòrọ̀ tòní níbi tó ti sọ wípé àwọn agbẹjọ́rò rẹ̀ kìí ṣe ẹyọ kan kìí ṣe méjì tíìmù wọn pè wọ́n ń ṣiṣẹ́ papọ̀ ni tí wọn ò jẹ́ kí wọ́n láǹfààní láti wọ ilé ẹjọ́ gíga àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà ilé tó fìkàlẹ̀ sí ìlú Àbújá níbi tí adájọ́ Justice Nyako tó wà níbẹ̀ Bíntà lóko adájọ́ ọ̀hún nígbà tí ó sọ̀rọ̀ yẹn lọ́wọ́ ní Nnamdi Kanu sọ wípé bóun ṣe dé sí ọgbà ilé ẹjọ́ ní nǹkan bí aago 10 ó kù ìṣẹ́jú 8 lóòrọ̀ àná tí wọn ò jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ agbẹjọ́rò òun kí wọ́n wọlé ẹgbọ́n báwo lọ̀rọ̀ ó ṣe wá dùn lẹ́nu òun àwọn tí wọ́n gbèjà òun rèé tẹ́ ẹ̀jẹ̀ kan wá pàápàá jùlọ ẹni tí ṣe agbẹjọ́rò rẹ̀ tó wá láti orílẹ̀-èdè Amẹ́ríkà ọ̀gbẹ́ni
Bruce Fein tí wọn ò jẹ́ kóun náà kó wọlé ó ń bá a ṣe ẹjọ́ kan lọ́wọ́ ní orílẹ̀-èdè Amẹ́ríkà ni ó sì di dandan káwọn méjèèjì ó láǹfààní àti fojórinjú pẹ̀lú ara wọn àǹfààní rèé tó fi wá wípé nígbà tó bá ti dé ilé ẹjọ́ tóun bá débẹ̀ òun òkùnkùn rí ó tó di pé wọ́n tún lọ fi há sí àhámọ́ níbì kan nígbà tó ń sọ̀rọ̀ ọ̀hún ó ní ẹni tí ó jẹ́ adájọ́ àgbà náà Binta Nyako àti òun àti ẹni tí í ṣe agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ní ọ̀gbẹ́ni Mohammed Abubakar fi àwọn tí wọ́n jẹ́ ikọ̀ tiẹ̀ ó fi wọ́n hàn ló wá béèrè pé ẹ gbọ́ kí ló dé tí àwọn ikọ̀ Kánú tí wọn ò láǹfààní láti wọlé wọ́n sì ní kó máa bá ẹjọ́ wọn lọ àmọ́ lásìkò tá a wà yìí ẹni tí í ṣe adájọ́ Binta Nyako ló wá ní látàrí wípé wọn ò láǹfààní láti wọlé kí wọ́n lè wá sọ tẹnu wọn àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ lórílẹ̀‐èdè yìí wọ́n ti dí wọn lọ́nà láti máa wọlé ká má bàa wá roko sọ́dọ̀ ẹnìkan ju ọ̀dọ̀ ẹnìkan lọ ẹ jẹ́ ká sún ìgbẹ́jọ́ ọ̀hún di ọdún tó ń bọ̀ January 19 ní ọjọ́ 19 oṣù kìíní ọdún 2022. Ó ní agbára. Ẹ wọ ẹ̀yin ará lé ẹ̀yin náà mọ̀ pé bá a bá ti fún yín láwọn ìròyìn ọ̀hún àǹfààní mọ́ wà fún wa láti sọ wípé a gbìyànjú láti ṣàlàyé ká sì pẹ̀kẹ́ ọ̀kan nínú ẹ̀ kó tó wá di wípé àpẹ̀kẹ́ ló bẹ́ẹ̀ ká dókè lọ́nà ẹ̀já lọ sọ́jà ìjà láǹfààní láti polówó ọjà ẹ kú kalẹ̀. Ilẹ̀kẹ̀ pọ̀ ń gbó kí ṣọ̀gbó tó yan kele láàyò ọ̀pọ̀ igi ní ń bẹ ní gbóká tó fi gé ọmọ gbẹ́gbẹ̀dù ilé ìwé Calvary tí ń bẹ ní arépo ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta mọ́gbà kákọ́ ọmọ ní ìmọ̀ ẹ̀kọ́ ìwé tó yanrantí tí ò lábùlà àní tẹ̀gàn ní ẹ̀ ilé ìwé Calvary ní ẹjẹ́ àgbé fún o yàrá ìkówé sí tó kún fọ́fọ́ fún ojúlówó ìwé yàrá àṣedọ́rawò tó ní àwọn irinṣẹ́ ìgbàlódé tí ìmọ̀ ìjìnlẹ̀ bíbá yàrá ìkàwé tí ń pe ọmọ wá kàmí dánwò ńlọ́bì ìyá ọ̀kẹ́rẹ́ àyè ìgbaniwọlé ń bẹ sí àwọn yàrá ìkàwé bíi ìwé ń derí àbá òṣòfò nursery primary girama kékeré tòun girama àgbà ìjọba lù ló ń tẹ̀ gbà Calvary Group of schools ń bẹ ní 125 Calvary Avenue Pipeline Àrèpò ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ìpínlẹ̀ Ògùn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wọn rèé o @school Calvary tàbí ìkànnì tọrọ yín léka wọn www.calvarygroupofschools.com ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ kàn sí rèé 08164335641 tàbí 07039884475 Calvary Group of Schools Trust in God. Ẹ káàbọ̀ padà láti ojú ọjà ọmọ alájẹ ni wá láti lọ mú ọjà yẹn wá níbi tá a ti ń ṣe ẹ mọ̀ pé àwa kì í he ìràwà tí ò lọ́mọ́nú ohunkóhun tá a bá ti gbé síta fún yín tá a ti ṣe ìpolówó á ti ṣèwádìí fẹ́nẹ́fẹ́nẹ́ àti ní pé kò ní ba ọmọlúwàbí wa jẹ́ kò ní bó kọ wa jẹ́ torí pé ìbí tí ẹ̀ ló kọ ibi tí mo fẹ́ dì mú dáadáa. Gbogbo ọ̀nà la ló kọ wa. Títí kan iléeṣẹ́ ta wà ní Babagbagede ìwọ̀ bàbá kì í fẹ́ wèrè kì í fẹ́ dáadáa. Orúkọ sì rèé ó ní agbára. Bẹ́ẹ̀ ni ibi táwa òde orúkọ wa ti débẹ̀. Ẹ jẹ́ ká sáré wo ìròyìn ẹyọ kan tá a fẹ́ mú ń bẹ̀ ọ̀rọ̀ nípa Kanu Nnamdi Kanu tí í ṣe olórí àjọ IPOB yẹn Indigenous People of Biafra àwọn ọmọ ẹgbẹ́ Igbo tí wọ́n dá dúró gédégbé pé àwọn àbáyé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní àná tá a bá lọ sílé ẹjọ́ èmi ṣàkíyèsí wípé igun mẹ́ta ló máa ń wà nílé ẹjọ́ igun àkọ́kọ́ adájọ́ tó fẹ́ dájọ́ igun kejì olùjẹ́jọ́ igun kẹta olùpẹ̀jọ́ ta ló pe ẹjọ́ ìjọba àpapọ̀ ló pẹjọ́ ó di dandan kí wọ́n fi àwọn agbẹjọ́rò wọn ránṣẹ́ ẹni tí ó jẹ́ olùjẹ́jọ́ ìyẹn ni Nnamdi Kanu ó di dandan káwọn agbẹjọ́rò rẹ̀ wà níbẹ̀ kò ṣáà lè dúró méjì kó fúnra rẹ̀ ṣe agbẹjọ́rò kó tún ṣe olùjẹ́jọ́ fúnra rẹ̀ rárá a ti wá rí igun mẹ́ta báyìí ẹni tó ń jẹ́jọ́ ti wà nínú ọgbà ilé ẹjọ́ ẹni tó pe ẹjọ́ gangan òun ti wà níbẹ̀ pẹ̀lú àwọn agbẹjọ́rò rẹ̀ adájọ́ ti wà lórí ìjókòó kí ló ṣẹlẹ̀ tí wọn ò jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ agbẹjọ́rò olùjẹ́jọ́ kí wọ́n yọjú báwo la ṣe fẹ́ ṣe ṣáàrò pé bóyá ìdájọ́ òdodo lè wà lápá mi. Sórí nígbà tí mo tiẹ̀ kọ́kọ́ rí ìròyìn ọ̀hún tí mo wá ń wò lánàá mo wò pé láti bí àárọ̀ ìsáàmù sí àwọn pé àwa náà fọkàn bá gbogbo ìròyìn ọ̀hún láti ń tẹ̀lé là ń fọ́lò rẹ̀ àwọn wò ìgbà tí màá gbogbo ṣé ó yẹ kí a sì tún lè dúró sórí irú àwọn ìgbésẹ̀ báyìí ṣá torí àmì tí ò dẹ̀ kúkú lórúkọ méjì kó dání bẹ́ẹ̀ kẹ̀rẹ́ àwọn aráàlú odò wà là ń dúró pé a fẹ́ mọ ibi tí a bá yàrá ọ̀rọ̀ ìjà àmọ́ gbà tí wàá di wípé àwọn kan ò yọjú àwọn kan ń dúró àwọn kan ò ṣe bákan èmi ò fẹ́ rò pé a ó rí ta fẹ́ a ó rí gbà mú àbí kí ló rò. Bẹ́ẹ̀ ni torí Yorùbá bọ̀ wọ́n sọ wípé wárápá báyìí ló kàn kó sára wọn tá a bá ní gbàgbé ọ̀rọ̀ Nnamdi Kanu yìí ó jà ròyìn nílẹ̀ bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Sunday Igboho Ọ̀ṣà ọ̀rọ̀ yẹn náà tún jà ròyìn nílẹ̀ ni èmi ṣe máa ń pa òwe kan ní gbogbo ìgbà wípé bí ọ̀rọ̀ ńlá ò bá tí ì tán lẹ̀ èèyàn ńlá ò tí ì lè sinmi òun lọ̀rọ̀ yìí tí a ò bá yanjú ọ̀rọ̀ Kanu tán a ti mọ̀ pé bọ́n bá ṣe fìrìfìrì ọ̀rọ̀ ti Kanu yóò wá tún ní àpadàbọ̀ sẹ́yìn sórí olóyè Sunday Adéyẹmọ ṣùgbọ́n tá a bá ti wẹ̀ tá a ti yán kọ̀ọ̀kan lórí ọ̀rọ̀ ti Kanu
olóyè Sunday Adéyẹmọ náà kí baba náà lọ fọkànbalẹ̀ ìgbésẹ̀ yẹn làwa náà ń tẹ̀lé. ṣé ìwọ wá rò pa àwa báyìí ṣé o rò pa àdẹ̀ṣe tán láti wẹ̀ kàyẹ́ kẹ́hìndé pẹ̀lú tí ń lọ yìí. pẹ̀lú tí ń lọ yìí èmi nígbàgbọ́ kan gbogbo ọmọlẹ kóòtù òjìrè káàkiri àgbáyé tí wọ́n ń wò wá torí a mọ̀ pé ìkànnì yẹn nífẹ̀ẹ́ rẹ̀ gan ẹ̀yin ọmọ Yorùbá àtàtà Yorùbá nation gbọ́dọ̀ dúró bí ó bá ṣe rí ní ó rí ọkọ ìyàwó gbọ́dọ̀ lọ́dì bó bá ṣe máa gbà ló máa gbà a gbọ́dọ̀ sapá ká ṣe tó yẹ a ṣe ṣe rí gbogbo àwọn ọmọ Yorùbá yẹn àwọn èèyàn mọ̀ pé Yorùbá yàtọ̀ ṣe rí ọ̀tọ̀ níjọba ọ̀tọ̀ nílẹ̀ wa ẹ̀jẹ̀ tí ń rùn lára wa tó ń rìn káàkiri yìí ẹ̀jẹ̀ ilẹ̀ Yorùbá ni àwa ṣetán láti dúró takuntakun ọ̀rọ̀ yẹn náà ni ó tún wá jẹ́ kí n sáré lọ rántí ìkọlù eléyìí tí wọ́n ṣe sí ilé ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè lórí ọ̀rọ̀ yìí náà ni ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ yẹn sílẹ̀ ká wá padà sọ̀rọ̀ Kanu láì jẹ́ kí wọ́n wọlé ṣé tó bá di wípé wọ́n láǹfààní láti gbé olóyè Sunday Adéyẹmọ padà wá sórílẹ̀-èdè wa Nàìjíríà tó wá ní ó ti ṣẹjọ́ ti Kotonu tán wọ́n máa ṣẹjọ́ ti bí o ṣé wọ́n jẹ́ kí ẹni tí ṣàgbẹjọ́rò rẹ̀ wọlé láti wá lójú ọ̀rọ̀ yìí. sátidé tí ó bá dá Sunday ọjọ́ Jímọ̀ láti mọ̀ bẹ́ẹ̀ ni Sunday tí ó bá sì dá rèé ọjọ́ sátidé láti mọ̀ tó yí ọ. ó yé mi. torí pẹ̀lú tó wà lẹ́yìn ó ti já mọ tí ó padà ṣẹlẹ̀ o. bẹ́ẹ̀ ni ó ń bọ̀ lókè dùgbẹ̀dùgbẹ̀ ni ibi tí ó já sí. káwá tètè wá mọ bá ti wá palẹ̀ mọ́dé. ó dà ibi láti mọ sọ fún wa pé láṣẹ Èdùmàrè Ọlọ́run ọba mi ni yóò yanjú ọ̀rọ̀ yìí ibi tí ó bá yẹ kó wó sí yóò wó sí Ifá ó fọre láṣẹ Èdùmàrè tá a bá gbé fàjọlẹ̀ ó di dandan kó fọre tán bá ti gbé fàjọlẹ̀ wọ́n lè má fi re pé bí má fi bí péré má fòlòlò fọ̀hún jẹ́ kó bọ́ síbi tó dáa a nígbàgbọ́ pé nígbà tí ó bá fi di ọjọ́ kọkàndínlógún oṣù kínní ọdún 2022 ọ̀rọ̀ yẹn yóò bọ́ sáyọ̀ yóò bọ́ síjó fún wa ó tiẹ̀ ti jẹ́ pé ọ̀rọ̀ Kanu ti ń bẹ́ńlẹ̀ tẹ́lẹ̀ kó tó kọ́ ọ̀rọ̀ lóye Sunday Adéyẹmọ ọ̀kọ̀ọ̀kan láyọ̀ sẹ̀lẹ́kù ẹ jẹ́ kí yẹn kú òlẹ̀ káwárí bẹ́ẹ̀ ní tòkè lápọ̀yàn ẹ jẹ́ ká rí ọ̀rọ̀ tí olóyè Sunday Adéyẹmọ náà ìyẹn náà yóò yọ láṣẹ Èdùmàrè bàbá yóò wẹ̀ yóò yàn kọ̀ọ̀kan àti dúpẹ́ ìlera ara wọn ti ń yàtọ̀ padà lédìké náà ìyẹn náà wà ní ilé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú lórí ọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ pé a fẹ́ dá dúró yìí náà ni kì í pọ̀ kó dùn ṣókí báyìí lọ bẹ̀ ògì ibi tá ti mọ sẹ́mẹ̀lẹ̀ rẹ̀ àánú yàmàdàgbé láti máa lọ ní. ẹ wo bẹ́ẹ̀ ni àwa ń lọ náà nu àwa ò nílò ìlọ kọ̀ọ̀kan tó lọ tí ò tún padà àwa ò lọ àwa ò tún padà ẹ tún láǹfààní láti darapọ̀ mọ́ Ojúmọ́ Aláyọ̀ lọ́la bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run ẹ dẹ̀ tún láǹfààní láti darapọ̀ mọ́ gbogbo àwọn ìròyìn wọn ẹ lè darapọ̀ mọ́ alójú òpó ti YouTube àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni Babagbagede Ìmọ̀ TV ẹ rántí tẹ subscribe kẹ̀dẹ̀ fi àmì tí ó mọ̀ sọ fún yín pé ìrànlélẹ́tì o àti wàbí o agbòrànlélẹ́tì o. bẹ́ẹ̀ lórí ti Facebook yẹn ìbánidọ́rẹ̀ẹ́ ẹjájọ́ dọ́rẹ̀ẹ́ ń bẹ̀ kẹ́ ẹ lè máa rẹ̀ wúlíwà wò kétékété Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀. ẹ má gbàgbé Instagram wa Gbàgede Ìmọ̀ _22 lẹ́tẹ̀lé kẹ̀sẹ̀ kan sí ẹ̀ka ìpolówó ọjà. àǹfààní wà fún yín láti polówó ọjà. bóyá ẹ̀rí nọ́mbà tó lọ sàlẹ̀ yàbí 070 38 22 61 60 070 38 22 61 60 títí di ìgbà míì tá a láǹfààní àti pàdé torí kémi àti yín ká tó tún ríra ó tún lọ́jọ́ sátidé lẹ́yìn tá a bá ti káwọn ìròyìn yìí tán ojú àṣà kì í ríbi ojú àwòdì kì í rọrùn a ò ní rí ohun gbé sọnà bí ò ṣe bí ọmọ lónìí èmi ṣẹ́wélé mo dánu dúró mo sáyẹ̀nsì olóyàdé olùdámilọ́lá Joseph ló gbé wa pé ire o. òní á sàn wá sówó á sàn wá sọ́lá á sàn wá ṣàìkú baálé ọ̀rọ̀ á lọ á ò dé láyọ̀ àtàláfíà àánú Olúwapọ̀ Adéọlá lórúkọ tèmi jẹ́ ọ̀ẹ̀wò ìpàdé wa wọ̀ bí ọjọ́rọ̀. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we are the pace setter
Babagbagede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ BGI TV Babagbagede ìmọ̀ TV èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò o bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160 BGI TV Babagbagede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Babagbagede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.